Otasansan rédíò and TV. lówùúrọ̀ ọjọ́ ajé Monday ọjọ́ 5 oṣù kejì ọdún 2024 ni àwọn olùgbé nílùú Minna nípínlẹ Niger jáde lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣàkóso ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lérí ọ̀wọ́ngógó oúnjẹ àti bí àtijẹ àti múṣílẹ̀ kókó fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Láti bíi aago 7 àárọ̀ ni àwọn ènìyàn náà ti yabo òpópónà Minna síbìdá ní àárín gbùngbùn títì olóbìrípo Pàgùngù nílùú Minna láti fẹ̀hónú wọn hàn. Ìgbìyànjú àwọn ọlọ́pàá agbófinró láti dáwọn èèyàn náà lẹ́kun ló já sí ìjàngbọ̀n nígbà tí àwọn aráàlú kọ̀ láti kúrò lójú pópó tí wọ́n sì ń pariwo lé àwọn agbófinró ọlọ́pàá lórí wípé àwọn ò ní kúrò lójú títì, èyí tó mú kí àwọn ọlọ́pàá agbófinró máa yìnbọn sókè láti ṣẹ̀rùba àwọn ènìyàn náà kí wọ́n lè kúrò lójú títì. Ẹ tẹ̀lé wa lórí ìkànnì wa fún ọ̀kan òjọ̀kan ìròyìn lédè Yorùbá pọ́nbélé. Ẹ bá wa pín káàkiri kó lè kárí ayé. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá o, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.